sí ni ìwọ náà kọ́ dáadáa sí. ọ̀nà yẹn ò pọ̀ ààyè yẹn ò pọ̀ rárá. àmẹ́ni tí bá rójú ń jọ tèèyàn wọ́n náà rí gbogbo ara ń jọ tiẹ̀ náà. ṣé ẹ̀mí àwa kéré ni? ẹ̀mí àwa kéré kòwé kòwé. Yorùbá Nabi Muhammad ma. Jamalu ruhi ya ajitọ yìí wò. Àkọ́kọ́ mi ní láyé tí fi ẹsẹ̀ kan sùlíyà Abíọ́lá ní àyè. Ó dẹ̀ yẹ kí pípíjẹ́jú méjì náà lábàá lò jáàmà jẹ́ ká jẹ́ kó mẹ́nu ẹ̀. Kádẹ gbé wọn débẹ̀ dáadáa. Jamalu ruhi ya sohi ahamu. Emia ẹkú fẹ́ gbogbo gbà. Òkè yín púpọ̀ ṣe kàdà. Ẹ̀mí àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Yá sọ àhámọ́. Yá sọ fi aburú ṣe ẹ̀mí ọ̀kan lọ́mọ. Ẹni ọba sàmì fún wọn náà aburú ò ní kàn ẹ́ o. Mo kí Alhaji wa Shamsuddin Apẹ́lógún. Bẹ́yìn bá rọ́pa ọba náà lórí yẹn. Èmi a máa kí Apẹ́lógún wípé wọ́n kàn kà mìnàlẹ̀ ìdá. Rabbul baraya Apẹ́lógún Shamsuna tula zamani. Apẹ́lógún Shamsuna tula zamani. Oh, inú mi a máa dùn tí n bá ti wà nílé ẹ̀kọ́ báyìí. Apẹ́lógún má pọ̀ gẹ̀ẹ́ni bá. Bàbá àdínì kọ́ á. Aṣíwájú gbogbo tí ń jẹ́ ìpínlẹ̀ Ògùn. Ní Apẹ́lógún. Wọ́n kọ́ kàmínálì dá Rabbul baraya Apẹ́lógún.